Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to love us all over the world. Ẹ káàbọ̀ sí orí YouTube channel wa. Ìṣẹ̀lẹ̀ tí a tún mú wá fún yín lénìí, ìṣẹ̀lẹ̀ tó lágbára ni, ìṣẹ̀lẹ̀ tí ó gba omijé lójú èèyàn ni. Kí Ọlọ́run má jẹ́ kí ìmọ̀ràn ọ̀tá kó ṣẹlẹ̀ wá lórí. So arákùnrin yìí ni Pastor Gabriel, tí gbogbo èèyàn mọ̀ sí Agbala Gabriel Global, tí wọ́n ràn lọ́wọ́ tán solicit support fún òun àti ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀. Arákùnrin yìí ó ṣàlàyé n tó sùn di ẹni tí ó fọ́ lójú. So nínú fídíò yìí ẹ farabalẹ̀ bá wa wò, ẹ bá wa wo gbogbo ẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ máa rí pé ìṣẹ̀lẹ̀ tó kọ́yàn lọ́gbọ́n ni. Ìṣẹ̀lẹ̀ yìí Ọlọ́run má jẹ́ kí nǹkan tó burú kó ṣẹlẹ̀ sí gbogbo wa. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel yìí, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa subscribe, ẹ máa bá wa share. Really appreciate it. Bọ̀dá yìí wọ́n ríran. Ọmọ tí ò bá ń ṣe ara yín bẹ́ẹ̀ kúkú mẹ́ ẹ̀dẹ̀ wá bẹ́ẹ̀. Bọ̀dá yìí wọ́n ríran. Ṣé bí wọ́n ṣe bí yín báyìí ni àbí kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe jẹ́, kí lorúkọ yín? Orúkọ mi ni Ogundeji Samuel. Báyìí kọ́ ni wọ́n ṣe bí mi. Ohun tó ṣẹlẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí mo parí secondary school mi, ìgbà yẹn mo jẹ́ ọmọ 19 years. Lẹ́yìn ìgbà tẹ́ parí secondary school yín? Bẹ́ẹ̀ ni sà. Ẹ jẹ́ ọmọ 19 years. Bẹ́ẹ̀ ni sà. Tí nǹkan kan ò ṣe yín lójú? Bẹ́ẹ̀ ni sà. Kò sí ní tó ṣe ojú yìí méjèèjì? Rárá, látàwọn tí mi títí tó parí secondary school kò ṣe mí. Okay. Ìgbà tí mo parí secondary school mi, so kò sí àǹfààní fún àwọn òbí mi láti tẹ̀síwájú torí ní ìgbà yẹn dáàdi mi sick. Mo ń bọ̀, bẹ́ẹ̀ ṣe wá ń sọ̀rọ̀ lọ yẹn. Tó bá ti débi tó yẹ kẹ́ ti sọ̀rọ̀ bóyá ibi tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Àbúrúkọ àwọn èèyàn ẹjọ́ ẹ má sọ. Bóyá orúkọ ọbẹ̀ ẹ kàn lè sọ pé ẹ ò tẹ̀ yẹn. Ẹ kàn lè ẹ má sọ pé ẹ má dárúkọ pé ẹni báyìí. Ṣùgbọ́n for security purpose. Ó yá ń gbọ́ yín. Ìgbà tí mo parí secondary school. Láìsí tó ṣojú yín. Láìsí nǹkan kan tó ṣe ojú mi. Kò sí àǹfààní lọ́wọ́ àwọn òbí mi láti tẹ̀síwájú ẹ̀kọ́ mi torí dáàdi mi sick nígbà yẹn mi ò lè fọ́dà mọ́. Eléyìí ló mú mi láti wáṣẹ́ sí ilé ìgbafẹ́ kan ní ìlú Ṣakí tí mo ń gbé. Ìgbà tí mo dé ilé ìgbafẹ́ yìí, wọ́n fún mi láyè láti máa ṣiṣẹ́ ní reception hotel wọn. Ìgbà tẹ́ parí secondary school. Bẹ́ẹ̀ ni sà. Tí kò sáǹfààní àti fọ́dà mọ́. Bẹ́ẹ̀ ni sà. Ẹ wá lọ ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì kan. Bẹ́ẹ̀ ni sà. Ṣé Ìbàdàn ló táyì wá àbí bo ló wà? Ìbàdàn kọ́ ní ìlú Ṣakí. Oto ìlú Ṣakí ló wà. Ìlú Ṣakí ló wà. Okay. Ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní hòtẹ́ẹ̀lì, wọ́n fún mi sí reception ní hòtẹ́ẹ̀lì ni mo ti ń ṣiṣẹ́. So ìgbà tó tó àkókò gbà kan, arákùnrin kan lodge sí hòtẹ́ẹ̀lì tí mo ti ń ṣiṣẹ́, tí ó jẹ́ auditor ilé ìfowópamọ́ kan nílùú Ṣakí. Ó máa ń wá sí hòtẹ́ẹ̀lì wa ní every first week of the month àti last week láti wá audit account bank tó ti ń ṣiṣẹ́. So ìgbà tó dé sí hòtẹ́ẹ̀lì tí mo ti ń ṣiṣẹ́, ó lodge sínú room gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe. Ó jẹ́ on the 1 of May ló dé nígbà yẹn. Ìgbà tó di ọjọ́ kejì, ó jáde sí ibi iṣẹ́. Ìgbà tó wọlé ní ìrọ̀lẹ́ on the 2 ló lodge complaint fún manager hotel tí mo ti ṣe kó ń sọ wallet ni. Ẹni tó máa ń lodge sótẹ̀ tẹ́yìn tí ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni sà. Nígbà tí wo òrówó kàwé mọ́. Bẹ́ẹ̀ ni sà. Tó wá ń ṣiṣẹ́ lótẹ́ẹ̀lì, so hotel tó ti ń ṣiṣẹ́ yẹn ẹnìkan wá lodge ńbẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹni yẹn wá jáde nígbà òde láàárọ̀ ọjọ́ kejì, ó wá lodge complaint wo náà lodge. Ó lóun ò rí wallet tóun fi sínú room. 100,000 ló wà nínú ẹ̀ àtàwọn ID card ẹ̀. Ó lóun ò rí. Ó lóun ò rí wallet yẹn mọ́. Ó sọ fún manager. So láti alẹ́ on the 2 yẹn ni manager ti sọ fún mi pé kí n má lọ sílé títí tó fi di àárọ̀ on the 3. Ìgbà tó di on the 3 ni wọ́n fà mí. Wá ìtàn ní kẹ́yìn má lọ sílé. Wọ́n ní kí n má lọ lé torí wọn ò rí wallet yẹn. So wọ́n ní kí n wà lótẹ̀ títí tí ó fi di àárọ̀ on the 3. So ìgbà tó di on the 3 ni wọ́n ń dùn mí fún àwọn agbófinró láti wá mú mi láti hòtẹ́ẹ̀. Àwọn òbí mi gan ò mọ̀ sí ẹnìkan ò mọ̀ sí láti lé. Wọ́n á ń dùn yín, wọ́n ní káwọn agbófinró wá mú yín. Bẹ́ẹ̀ ni sà. Torí pé wọ́n rí hòtẹ́ẹ̀lì. Ìdí tó fi mú wọn ni pé ṣàmì pé wọ́n ṣèwádìí. Àbí bẹ́ẹ̀ kọ́, wọ́n gbọ́dọ̀ ṣèwádìí. Ìgbà tí mo dé sí ọ́fíìsì àwọn agbófinró yẹn nílùú Ṣakí, wọ́n bi mí pé ṣé mo mú wallet, mo ní mi mọ̀ anything nípa wallet yẹn. Ní ọ̀gá wọn fún wọn ní àǹfààní láti torture mi pé kí n lè jẹ́wọ́ wípé bẹ́ẹ̀ mo mú wallet. So àwọn agbófinró yìí wọ́n torture mi mercilessly títí tí ọwọ́ fi gbá mi ní ojú tí ẹ̀jẹ̀ sì bo ojú méjèèjì lẹ́sẹ̀kẹsẹ̀. Ìgbà tán torture yín, wọ́n gbá yín lójú. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀jẹ̀ dẹ̀ bojú yín. Bẹ́ẹ̀ ni sà. Okay. Bí ẹ̀jẹ̀ ṣe bojú yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ láti gbà yẹn mi ò rí nǹkan kan mọ́. Ibẹ̀ ni ò ti yé mi o. Like wọ́n gbá yín lójú. Bẹ́ẹ̀ ni sà. Láti ìgbà yẹn. Bẹ́ẹ̀ ni sà. Nígbà wọ́n gbá yín lójú, ṣé ẹ̀ka dojúbolẹ̀ ni àbí ṣé ẹ ti fojú gbà nǹkan rí ni? Mi ò fojú gbà nǹkan kan rí. Mi ò fojú gbà nǹkan kan rí sà. Mi ò fojú gbà nǹkan kan rí. Ẹ fojú gbà nǹkan kan rí. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n ń torture mi. So orí ìjókòó mo wà, wọ́n ti handcuff mi lọ́wọ́ méjèèjì. So bí wọ́n ṣe ń torture mi yẹn mi ò rí, wọ́n fi guide. So ọwọ́ tó àti gbogbo nǹkan tó fi ń lù mí yẹn. So ó gbá mi ní ojú. Wọ́n ṣe ń lù mí tí mo ń yíra pé láti save. Wọ́n gbá mi ní ojú, wọ́n gbá mi ní ojú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ bo ojú méjèèjì. Láti ìgbà tí ẹ̀jẹ̀ ti bo ojú yẹn mi ò ti rí nǹkan kan mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo pariwo, àwọn náà rí pé nǹkan yẹn bá mi with force pẹ̀lú bí mo ṣe pariwo yẹn. So ìgbà tí mo ṣe pariwo yẹn pẹ̀lú handcuff yẹn mo fọwọ́ bo ojú. Gbọ̀ngàn tó máa fi ṣe ọwọ́ mi báyìí mo rí pé ẹ̀jẹ̀ ló bo ojú mi. So àwọn náà ti lẹ́sẹ̀kẹsẹ̀ ọwọ́ wọn. So àwọn náà stop. Gbàtọ́ ti pé ẹ̀jẹ̀ bo ojú yẹn. Ẹ má dárúkọ ibi tí wọ́n ti nà yín. Okay sir. Ẹ dẹ̀ má dárúkọ hotel ṣàbẹ́t
intention sì ni pé ní ìlú Ṣakí bẹ́ẹ̀ ni sà ẹ lọ ń ṣiṣẹ́ ló tẹ́ ń gbà tẹ́ ìrówó kàwé mọ́ bẹ́ẹ̀ ni sà ẹnìkan wá lodge bẹ́ẹ̀ ni ẹni yẹn sọ wọ́lẹ̀tì ẹnu bẹ́ẹ̀ ni sà hotel management wọ́n mú yín lọ sí ọlọ́pàá bẹ́ẹ̀ ni sà nígbà wọ́n débẹ̀ bẹ́ẹ̀ ni sà wọ́n ní láti tọ́jọ́ yín bóyá kẹ́ ẹ jẹ́wọ́ bẹ́ẹ̀ ni sà àdè bá ṣe tọ́jọ́ yín wọn mọ̀ọ́mọ̀ èèyàn lè mọ̀ọ́mọ̀ fọmọlàkejì ẹ̀ lójú nídìí tọ́jọ́ pé wọ́n gba yín lójú sọ́fìn kan gba yín lójú ni ọwọ́ ni sà ọwọ́ bẹ́ẹ̀ ni sà ṣèbéyàn máa ń gbá yẹn lójú ṣèbéyàn máa ń fọyàn létí àbí ṣé òun wáyé ni èèyàn máa ń fọyàn létí náà pé lágbájá kí ló ṣe ẹ́ ó ti lọ́wọ́ nú number 1 nìyẹn kẹ́ ẹ̀ dìímú ó ti lọ́wọ́ nú èèyàn fọyàn létí ẹ̀jẹ̀ dẹ̀ bojú ẹ̀ straight ojú méjèèjì dẹ̀ fọ́ now wọ́n wá fọ yín létí ẹ̀jẹ̀ bojú yín mò ń gbọ́ yín. so wọ́n ṣe gbá mi ní ojú yẹn ẹ̀jẹ̀ bo ojú mi ò rí nǹkan kan mọ́ instead kí n máa ríran yẹn ẹ̀jẹ̀ ló cover view yẹn so nígbà tó di alẹ́ tí wọ́n ti inform àwọn hotel tó wá lodge complaint ni wọ́n wá sí ọ́fíìsì àwọn agbófinró yẹn wọ́n wá gbà mí kúrò bí abẹ́rẹ́ 7 alẹ́. ta ló wá gbà yín kúrò. àwọn hotel tó mú mi lọ yẹn gẹ́gẹ́ wọ́n wá gbé mi kúrò mẹ́ padà. wọ́n wá gbé yín kúrò. bẹ́ẹ̀ ni sà wọ́n dá mi padà sí hotel bọ̀ bá ṣe dé hotel bí mo ṣe rìn wọlé àti bí mo ṣe mú mi wọlé ni mo rí ẹnìkan tó pe àwọn òbí mi nílé wípé nǹkan kan báyìí ń ṣẹlẹ̀ wọ́n pe àwọn parents yín. bẹ́ẹ̀ ni sà torí mo mọ kankan láti àrò tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. ok mọ́mí yín ò mọ kankan. ẹnì kan ò mọ kankan títí tí wọ́n fi gbé mi dé ọ́fíìsì àwọn agbófinró àwọn ti gbà pé mo ti lọ síbi iṣẹ́. mọ́mí yín yẹn kọ́ báyìí mọ́mí yín yẹn kọ́ báyìí. mọ́mí mi ń bẹ wọ́n ń bẹ. jáde yín náà ńkọ́. àwọn náà ń bẹ sà nílùú Ṣakí. ok ńgbà wá padà dọ́tẹ̀ kí ló ṣẹlẹ̀. ìgbà tí mo dọ́tẹ̀ wọ́n ṣe pe àwọn òbí mi ni àwọn náà wá láti ilé wọ́n wá mú mi kúrò ní hòtẹ́ ní alẹ́ ọ̀dì 3 yẹn. ìgbà tó wá di ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ni wọ́n ṣe ni mánéjà hòtẹ́ mi wá wọlé ó wá ń sọ fún mi pé máa tó lọ sí hòtẹ́ yẹn kò mú wallet dé hòtẹ́ máa yẹn ti padà sí Ìbàdàn ó ti rí wallet yẹn padà ní Ìbàdàn kò mú wallet yẹn dé hòtẹ́ tí mo ti ṣiṣẹ́. ok torí wallet tí wọ́n fi mú yín lọ sí station. bẹ́ẹ̀ ni sà. tí wọ́n fi tọ́jọ́ yín kẹ́ jẹ́wọ́. bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n ṣèṣì tí ìjàmbá bá ojú yín tí ojú yín fọ́. bẹ́ẹ̀ ni sà. torí wallet yẹn asẹ́ni yóò mú wallet yẹn dòtẹ́. bẹ́ẹ̀ ni sà. wọ́n mú wallet dòtẹ́. bẹ́ẹ̀ ni sà. wọ́n gbàgbé ẹ̀sìn lé ni. Ìbàdàn tẹ́ni yẹn ti wá láti Ìbàdàn ló ti wá sí Ṣakí. ẹ̀jẹ̀ ni ẹ lọ́wọ́ padà sókè yẹn pé pọ́ọ̀sì mi omi ìmúdání ẹ̀ bó lè yín ṣe mọ̀. ẹni yẹn ló pe mánéjà hòtẹ́ padà kóhun ti rí wallet ní Ìbàdàn mánéjà hòtẹ́ yẹn ló sọ fún mi sà. pé wípé máa yẹn ti padà rí wallet yẹn ní Ìbàdàn pé kò mú dé Ṣakí. ó rò bóun fi sínú box tó gbé wa ni kò mú kúrò ní Ìbàdàn ni kò mú dé hòtẹ́ tí mo ti ń ṣiṣẹ́. kí wá ló ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. lẹ́yìn ìgbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àti hòtẹ́ àti àwọn ọlọ́pàá àti hòtẹ́ àti àwọn agbófinró àti ibi tí wọ́n ti tọ́jọ́ mi ẹ má ní wọ́n lù yín ibi tí wọ́n ti tọ́jọ́ mi àti ẹni tó lóun sọ wallet nù mi ò rí ẹnì kankan títí di òní. wọn béèrè yín kò sí ẹnì kankan tó béèrè mi. sẹ́yìn farahàn níbẹ̀. bẹ́ẹ̀ ni sà mo farahàn kódà oríṣiríṣi ìgbésẹ̀ ni mo gbé. pé kán tiẹ̀ ṣàánú yín. bẹ́ẹ̀ ni sà. àánú wo lẹ ń béèrè nígbà yẹn. nígbà yẹn àánú fún ìtọ́jú ni mò ń béèrè. ìtọ́jú ojú yẹn tó bẹ́ẹ̀ ni sà. ṣe bọ̀dá ẹ̀dẹ̀ ṣọ́ọ̀pá ẹ̀ fojú gbà nǹkan kan. mi ò fojú gbà nǹkan kan sà. ẹlẹ́dàáyé àti ọ̀run o àbẹ́ẹ̀ tí wọ́n máa gbọ́rọ̀ báyìí. láti gbà yẹn ìwé tẹ́wálẹ̀ fẹ́ kà tẹ́fi lọ ṣẹ́ ló tẹ̀ ṣẹ́ wá rí ìwé òun kà. láti gbà yẹn ọ̀rọ̀ yẹn ìgbà síṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ mi ò rí ìwé yẹn kà torí mo fẹ́ ṣe jamb ní ọ̀rọ̀ ojú yẹn fi ṣẹlẹ̀ mo ṣiṣẹ́ lótẹ̀ mo ti gba jamb mi kù ọ̀sẹ̀ kan ní ìṣẹ̀lẹ̀ ojú yẹn ṣẹlẹ̀ so bí ìṣẹ̀lẹ̀ ojú yẹn ṣe ṣẹlẹ̀ mi ò ní àǹfààní àti jókòó ṣe jamb ọdún yẹn so ìtọ́jú làwọn òbí mi ń sáré a sì gbìyànjú oríṣiríṣi hospital lọ mo travel lọ Benin Republic lẹ́ẹ̀mejì nítorí ojú yìí mo lọ sí ìṣètì Ìbàdàn mo lọ Ogun State Ice Foundation mo lọ Ìkẹjà lẹ́kọ̀ọ́ so àwọn mi try but dáàdi mi ta mọ́tò tó ń lò nígbà yẹn. dáàdi yẹn ta mọ́tò tó ń lò. bẹ́ẹ̀ ni sà torí kíni. nítorí ẹ̀rọ ojú mi. bẹ́ẹ̀ sì ni business mọ́ mi náà run down because àwọn gbogbo tí mo lọ tí mo dárúkọ yìí ìyá mi ló ń mú mi lọ títí tó fi mọ́ Benin Republic tá a gbọ́ èdè wọn náà ìyá mi ló mú mi lọ gbogbo gbàtà fi lọ gbàtà lọ lọ́hùn. wọn ò wà báyìí rójú yẹn ṣe. wọn ò rójú yẹn ṣe bẹ́ẹ̀ ni sà. báwo lẹ ti wá ṣé òkè ìgbà yẹn lẹ ti wá gba kámú pé ojú mi ti wà báwọn náà nu. bẹ́ẹ̀ ni ìgbà tí mo lọ sí Ìkẹjà lẹ́kọ̀ọ́ after ìgbà yẹn tí doctor yẹn ṣe test fún mi torí mo ti operation ní Kwara State mo ti operation ojú yẹn Kwara State but kò wà successful ìgbà tí mo dé Ìkẹjà lẹ́kọ̀ọ́ ni máa yẹn sọ fún pé ojú yẹn kò sí táwọn fẹ́ ṣe sí mọ́ ìgbà tí mo ti operation tí o ti ríran wọ́n advice mi fún rehabilitation ló túmọ̀ sí pé ẹni tó bá ti ní ìpèníjà ojú èyàn lọ fún training àwọn èyàn lọ àwọn training kan láti lè lo àwọn kan tí àwọn àkẹ́dá ń lò láti lè tẹ̀síwájú ẹ̀kọ́. àtìgbà yẹn lẹ ti wá manage ojú yín báyìí. bẹ́ẹ̀ ni sà tó lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ni mo lọ sí Ògbómọ̀ṣọ́ training center for the blind ọdún kan ni mo fi lọ kọ́ gbọ́n táwọn blind ń lò bí abí manual typewriter interpreter laptop android phone mo lọ kọ́ gbọ́n kan sà. ìṣẹ̀lẹ̀ tẹ́ ń sọ yìí ó ti tó ọdún mélòó báyìí. tí n bá sí kaba ó máa fẹ́ tó bá bí ọdún 6 sí 7 sà. ó tó ọdún 6 sí 7. bẹ́ẹ̀ ni sà. ṣé ìyàwó yín ni. bẹ́ẹ̀ ni sà. ìyàwó yín ni. bẹ́ẹ̀ ni sà. àǹtí ńgbà gbà ó lẹ pàdé. ìgbà tó wá ṣe training l'Ógbómọ̀ṣọ́. sáwọn náà bímọ yìí bí ojú ọmọ yẹn jẹ́ ń wọ ọmọ yẹn fine girl obìnrin ni àbí kí lórúkọ ọmọ yín. Abigail níbo lẹ ti wá sí Àgbàlá Gabriel nìbàdàn. àti Ṣakí láti wá sà. àti Ṣakí. àti Ṣakí lẹ ti wá. now ọ̀rọ̀ ni a gbọ́ yìí ní gbogbo àgbáyé gbogbo èyí olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa lovers all over the world but dáyìí rè èmi ò kì í ṣe human rights èmi ẹ ṣe àjàtẹ ntí Ọlọ́run lò wá fún ni pé bẹ́ẹ̀ bá ń lò ràn lọ́wọ́ charity ìrànlọ́wọ́ polówó bẹ̀tì bọ̀dá yín gbọ́ wá lóhùn nílò ràn lọ́wọ́ kí ló ṣe ọ́ kí ló ṣojú ló wá kálà yìí ló ṣe eléyìí àwọn èèyàn ó gbọ́ mo ti ẹ̀gbọ́ tán ní àwọn kan tiẹ̀ ti gbọ́ rí
ẹ rí pé mo sọ fún wọn pé má dárúkọ nǹkan kan because èmi ò ṣe mọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ọgbọ́n Ọlọ́run tó ń tì wá lẹ́yìn bẹ́ẹ̀ tí bọ̀dá yìí kí gẹ́gẹ́ ló nílò tó fi wá sí báyìí àti pé iṣẹ́ wo ló ń ṣe báyìí kí lẹ̀ ń ṣe for now. lọ́wọ́lọ́wọ́ sà mo ṣe parí iléèwé mi ni sà. iléèwé wo. Federal College of Education. ṣé tàwọn blind. I started in law blind in law because yẹn training tí mo lọ fún yẹn kò sí school tí mi rè lọ torí mo lè operate system mo dẹ̀ lè tẹ phone so gbogbo ẹ̀sán náà fẹ́ ṣe fún àwọn certain lecturer mi àwọn certain lecturer tó ríran so mo máa ń type fún wọn lórí system. ṣé bẹ́ẹ̀ ṣe wà iṣẹ́ ìrìnà díẹ̀ díẹ̀. mi ò rí nǹkan kan sà. má parọ́ bọ̀dá. mi ò rí nǹkan kan sà. ń gbọ́ àǹtí má parọ́ ṣé ọkọ yín rí nǹkan kan. bó ṣe wà ìwọ̀n rí nǹkan kan. bẹ́ẹ̀ ni sà. mo gbọ́ gbà tí wọ́n tún lẹ̀ ń kabí wọ́n lẹ̀ ń pray ṣé ìránṣẹ́ Ọlọ́run yín ni. bẹ́ẹ̀ ni sà ìránṣẹ́ Ọlọ́run mi sà. báwo lẹ ṣe mọ̀ pé ẹ ní call. ní ìgbà tí ọ̀rọ̀ ojú yìí ṣẹlẹ̀ ibi tí mo àkọ́kọ́ ti gbọ́ ní ìgbà tí mo wá ọ̀rọ̀ ojú yìí lọ so ngba ẹni ẹ mo ṣe bá jẹni tí mo kúnlẹ̀ pé bí a ń pa ọ̀rọ̀ ojú tẹ́lẹ̀ ṣe pray fún mi ó ní kò sí pé wọn ọmọ kankan pa ọ̀rọ̀ ojú o bọ̀ Ọlọ́run sọ fún òun wípé màá ṣiṣẹ́ ìránṣẹ́. pé ẹ ṣiṣẹ́ ìránṣẹ́. bẹ́ẹ̀ni ẹni ò sọ jù bẹ́ẹ̀ lọ fún mi ṣùgbọ́n lágbàtà ẹni ẹ ti fẹnu sọ lèmi náà ti bẹ̀rẹ̀ sí rí àmì rẹ̀ títí tó fi di pé mo padà rìn sí ọ̀dọ̀ aláàánú kan tó wò pé kí n lọ fún theology school nípa ẹ̀kọ́ àwọn wòlíì mo bẹ̀rẹ̀ láti 2019 mo dẹ̀ parí ní December 2022. so bẹ́ẹ̀ ṣe wáyé you are a man of God. Yes sir. ọjọ́ tí bọ̀dá yìí débí. ntẹ́mi náà kọrí sí wọn ni mo ní wòlíì káàbọ̀ o because fẹ́mi ṣe èmi ò tàbí pé ẹni tó ní challenges kan bọ́dá yìí ò ríran wọn rí nǹkan kan. àgbáyé ẹ̀yin abiyamọ kí la fẹ́ ṣe fóun ìyàwó àtọmọ wọn lólùgbènijà Jésù nìkan ni wọ́n ní. èmi náà dẹ̀ wá láti wá drag anybody pé lágbájá tó ṣe no I am for peace but etí kan gbọ́dọ̀ gbọ́n tó ṣẹlẹ̀ yìí well bí Ọlọ́run bá ní àwọn kan ó dìde láti jà fún wọn ògo ni fún Kristi bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ eléyìí gbogbo àwọn kan náà wà ní police station báyìí àwọn kan wà ní ọgbà ẹ̀wọ̀n báyìí wọ́n jìyà ìmọ̀dí wọ́n jìyà tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ àwọn náà kọ́ orí ló sún wọn débẹ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí bọ̀dá yìí ó ní nígbà wọ́n fìyà jẹ tán náà wá ẹsẹ̀ náà rí wallet wọ́n àṣẹ rí wallet kan tó mú lọ now ìgbájú ni wọ́n fún ìgbájú sẹ́yìn ẹ̀sẹ̀ ń gbáyàn létí ni sẹ́yìn ẹ̀sẹ̀ ń gbáyàn létí ni hallelujah wọ́n dẹ̀ gbá létí ẹ̀jẹ̀ dẹ̀ jáde ojú dẹ̀ fọ́ ìyẹn ṣe lásán èmi rí n tó ṣẹlẹ̀ bí ìlà kọjá sí ìpè tí Ọlọ́run fẹ́ pé I don't know gbogbo yí Ọlọ́run ṣá lọ́nà tó yé mi sí nìyẹn now kí la fẹ́ ṣe fún alàgbà yìí what's your name. Ogundeji Samuel. Ogundeji nígbà tí Agbala Gabriel bó lẹ ṣe wá ń jẹ bó lẹ ṣe wá mu. Ọlọ́run àti Agbala Gabriel ni sà. àtẹ̀yìn àtayé àtọmọ. bẹ́ẹ̀ ni sà. ẹ̀mí àwọn wòlíì ó dà kí la fẹ́ ṣe fún bọ̀dá yìí 07054 900 751 àti WhatsApp àti nọ́mbà kan ẹ pè wọlé. mo ẹ wo ẹ ṣíà fídíò yìí gan ẹ wo bí kí n tó rìnrìn àjò UK ní Thursday Friday mo rò pé mi ò gbọ́dọ̀ rírun àjò yẹn kí bọ̀dá yìí wà nírú ipò báyìí tó rọ́ ń sunkún lójoojúmọ́ pé Ọlọ́run sí ayé wa jẹ mí gbé ni ǹjẹ́jẹ́ mọ̀ pé irú èèyàn báyìí sàkání kò lẹ́mìí Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ lè ronú kó sì parẹ́ pé nígbà mo jẹ̀yà ìmọ̀dí tí mo dẹ̀ fọ́jú ẹ̀sà ìyà tó tún lè jẹ̀rẹ̀ ayé tó kéèyàn fọ́jú kò sí because ẹni yẹn ò ní mọ tó ń ṣẹlẹ̀ bọ́n fún nígbẹ̀jẹ̀ kò lè mọ̀ bọ̀dá wàá rí ìtura kí ló fẹ́ káwọn èèyàn ṣe fún ọ bọ̀dá. mo fẹ́ kí gbogbo àwọn ènìyàn kí wọ́n dákun kí wọ́n ràn mí lọ́wọ́ torí ìyà tí bàbá àti ìyá mi jẹ lórí kó yóò lè ríran asán ló já sí. gbogbo ìyà tí bàbá àti ìyá mi jẹ lórí kó yóò lè ríran asán ló já sí torí wọ́n ta ọ̀pọ̀lọpọ̀ bùkátà tí wọn ò ríra mọ́ títí dòní ojú yóò sì ríran àwọn tó ti fi àyè jẹ mí wọ́n fi jẹ mí pé wọn ò wẹ̀yìn wò wọ́n fẹ́ kẹ́yìn kẹ́ ẹ ràn mí lọ́wọ́ torí wọ́n jẹ́ oyè mi pé àwọn lágbára wọ́n sì fi pé àwọn òbí mi ò lówó nìyà yìí fi jẹ mí ẹ dákun mo fẹ́ kí gbogbo àgbáyé ó ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣàánú fún mi kí ẹ máa jẹ mi gbé bẹ́ẹ̀ ni sà mo fẹ́ kí wọ́n ràn mí lọ́wọ́ kémi ló lè jẹ ẹni tí òwò ojú ènìyàn kó tó máa jẹ kí bàbá àtìyá tó jìyà lórí mi yìí kí wọ́n lè jẹun mi kí n lè ṣe fún wọn padà torí tí àmì bá rí mi ìbànújẹ́ ló máa ń jẹ́ fún torí ó gbìyànjú gan. tí àyè bá rí yín ìbànújẹ́ ló máa ń jẹ́ fún torí gbogbo tó ta àgbègbè wàhálà rẹ̀ orí kó ti yàn ò ríran àwọn tó ti ṣe mí báyìí wọn ò wẹ̀yìn wò ọ̀rẹ́ wá dàbí ọ̀rẹ́ tí ò ní nìkẹ́ kà fọ́ lọ́rùn mi ò lẹ́nìkan fọ́ lọ́rùn àfọ́ gbé yẹn tó bá lè ṣàánú fún mi kí àyè má bàa jẹ mí gbé ojú mo fẹ́ ni ẹ dákẹ́ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́. Look at the way he speaks so vibrant he speaks with boldness. ìránṣẹ́ Ọlọ́run ni lóòótọ́ number one qualification tí ìránṣẹ́ Ọlọ́run máa ń ní oní boldness ẹ bó ṣe ń sọ̀rọ̀ ó lóun nílò ìrànlọ́wọ́ ẹ gbọ́ kí ni ká ṣe ẹ tiẹ̀ pé wọlé ná ẹ̀yin abiyamọ do you feel pity for him ẹ̀yin tẹ́ fẹ́ kàn kí tẹ́ fẹ́ pray fún ẹ̀yin tẹ́ fẹ́ gbà níyànjú ẹ̀yin tẹ́ fẹ́ ràn lọ́wọ́ kí gan ló fẹ́ máa ṣe àǹtí iṣẹ́ wo ni wọ́n ń ṣe báyìí. tailoring ni mo kọ́ sà. tailoring ni mo kọ́. tailoring lẹ́kọ̀ọ́ ṣe wá ń ṣe. mi ì ṣe torí kò ságbára. kò ságbára sọ́mọ kọ́tẹ́ ti bí náà rí. ẹlẹ́ẹ̀kejì lélẹ̀. àkọ́bí dà. ó wà lọ́dọ̀ mọ́mí mi. so ọmọ méjì lẹ ti bí báyìí. Bẹ́ẹ̀ni sà. Glory be to God wọ́n láwọn tiẹ̀ tí ọkọ lọ́mọ méjì ńlẹ̀. What do we want to do for this family for this young man? What's your name again? Samuel kini. Ogundeji. Samuel Ogundeji Ogundeji Olúwarántí. Ogundeji Olúwarántí ọmọ yín kọ́. Ogundeji Samuel lórúkọ wọn olórúkọ wòlíì ńlá nù bíbélì àwọn wòlíì tó jẹ́ major prophet nù bíbélì Samuel lórúkọ wọn kí la fẹ́ ṣe fún bọ̀dá yìí kíyà ìmọ̀ jẹ́ gbé kó o náà rí àánú gbà kó o náà lè tayọ láwùjọ
word ẹ máa pè wọlé 07054 900 754 ó yá sọ tó fẹ́ káwọn èèyàn ṣe gbé. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mo fẹ́ kẹ́ ṣàánú fún mi mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ kémi ló lè jẹ́ èèyàn láyé kí bàbá àti ìyá tó jìyà lórí mi kàn lè jọrọ̀ wọ́n lè mọ̀ pé nínú ipò tí mo wà ní mo sì tún lè ṣe fún àwọn. mo fẹ́ kẹ́ ràn mí ìfẹ́ máa wojú ẹnìkan kí n tó jẹ mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ kémi ló lè dádúró láyé ara mi láti máa ṣe fún àwọn òbí mi láti lè bá ọmọ láti lè bọ́ aya tó dàbí ìmọ̀lẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi mo fẹ́ kí gbogbo ayé ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi ẹ má jẹ́ kí ayé ó jẹ mí gbé. àwọn èèyàn gbọ́ yín. ẹ ṣàánú fún mi ẹ má jẹ́ ayé ó jẹ mí gbé gbogbo ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún mi ẹ dìde ìrànlọ́wọ́ fún mi gbogbo ẹ̀yin àgbáyé ẹ má jẹ́ kí ayé ó jẹ mí gbé àwọn tó rẹ́ mi jẹ̀yọ́ fún agbára gbá mi lójú ni torí wọ́n ti rí pé mi ò lágbára òbí mi ò sì lágbára ṣùgbọ́n tẹ́ bá ṣàánú fún mi tẹ́ bá ràn mí lọ́wọ́ àwọn bíbí jọ mọ̀ pé pẹ̀lú bó ṣe wà mí sílé ìjẹyàn láyé wọn kò tó gbà tó ṣe mí báyìí táwọn bá padà rí mi lọ́jọ́ ọ̀la wọn kò dúró ti àwọn náà wọn lè mọ̀ pé èyí tó ṣe mí yìí fún ìlàkọjá sínú ògo ni. amen ìwọ náà ti mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà. pé ìlàkọjá sínú ògo ni. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ sì wà ẹ rí nǹkan kan báyìí náà ń gbé sójú wọn dáadáa ẹ la ojú yín. ẹ rí nǹkan kan. mi ò rí nǹkan kan sà. ẹ rí nǹkan kan. mi ò rí nǹkan kan sà. ẹjọ́ gbogbo ẹjọ́ ìṣàánú fún ẹjọ́ ràn wá lọ́wọ́ ẹjọ́ ìṣàánú wa káńkò nípò àjọrọ̀jẹ́ ìṣàánú wa káńkò nílẹ̀lẹ̀ ẹjọ́ ìṣàánú wa. gbogbo ohun tí a bá lè ṣe fún ẹ dákun ìrànlọ́wọ́ la fẹ́ ẹ dákun tó lọ́rùn ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa káàtì ẹni bíi láyé olè jẹni tí ń bọ̀ yẹn láyé ká má tọrọ jẹ mọ́ ẹ ṣàánú fún wa káwọn yóò lè nípa adé láyé kí ni tọ́jú àwọn tó jìyà lórí mi bàbá mi jìyà ìyá mi jìyà bàbá mi ta mọ́tò ìyá mi rẹ̀ ta àwọn nǹkan ní rẹ̀ nítorí kó yóò lè rí rẹ̀ ṣùgbọ́n yóò rí rẹ̀ ṣùgbọ́n mo gbà wọ́n fi tẹ́ bá ṣàánú fún mi tẹ́mi bá jìyà láyé bàbá àti ìyá ìmọ̀ àtọ́jú wọn ẹ ṣàánú fún mi ẹ má jẹ ìjà yìí gbé ẹ má jẹ ìjìyà yìí lásán ẹ ṣàánú fún mi mo nílò olùrànlọ́wọ́ mo nílò aláàánú ẹ ṣàánú fún wa mo ń fẹ́ olùrànlọ́wọ́ kan tó lè nu omi dé mi nù ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ ràn wá lọ́wọ́ mo ní gbàgbọ́ gbogbo ẹ tó bá ṣàánú fún wa pẹ̀lú gbogbo dájọ́ yóò máa yọrí sí rere gbogbo tẹ́ni máa fojú sí àánú máa fọ̀hún ẹ ní ìyà jẹgbẹ́. ṣé ẹ fẹ́ ṣiṣẹ́ ni kí lẹ fẹ́ ṣe. ó wù mí kí n máa ṣí ṣọ́ọ̀bù láti máa ta ọjà. ní táwọn èèyàn ń béèrè gan nìyẹn. láti máa ta ọjà bẹ́ẹ̀ minerals ní park àti ìyàwó mi tó kọ́ṣẹ́ tí lọ náà tó bá rí àwọn machine tó lè máa fi ṣiṣẹ́. ẹnìkan tiẹ̀ lóhùn fún yín ní 50,000 naira. 50,000 naira. ẹ ṣe gbọ́sà dúpẹ́ olóhùn fún yín ní 50,000. ọlọ́run máa dìde fún yín o ẹ ṣe gbọ́sà o ẹ ṣe gbọ́sà o ọlọ́run máa dìde fún yín gbogbo àdáwọ̀ máa yọrí sí rere o gbogbo nǹkan tí ọlọ́run ṣe fún yín o orí ọ̀fẹ́ tẹ́ fi tó tayọ gbà ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún yín o ẹ ṣe gbọ́sà o ẹ ṣe gbọ́sà o ẹ ṣe gbọ́sà o gbogbo ẹ̀tẹ́ rìn lọ́wọ́ ọlọ́run máa rìn lọ́wọ́ o gbogbo ẹ̀tẹ́ rìn ìjà àgbàlagbà ọlọ́run máa gbà sí o bẹ́ẹ̀ ṣe mú ọlọ́run máa fi rọ́pò ẹ ṣe gan o. kí lẹ lẹ fẹ́ ṣe. ó wù mí láti ṣí ṣọ́ọ̀bù láti máa ta ọjà bẹ́ẹ̀ minerals ní park. ẹ fẹ́ máa ta ọjà. Yes sir. ẹ fẹ́ máa ta ọjà. ní ọmọ bá yín tà á. ìyàwó mi bẹ̀ sà. ìyàwó iná ọmọ bá yín tà á ṣáwọn náà wá yín wọ ṣọ́ọ̀bù jáde àwọn ń kọ́ṣẹ́ wọn ní iṣẹ́ télọ̀ wọn ni. òun náà máa ṣiṣẹ́ télọ̀ ìgbà tó lọ́n bá gbé ìrànwọ́ dìde tí àánú bá fọhùn tí ṣọ́ọ̀bù bá wà lẹ́gbẹ̀ẹ́ kan náà yóò kàn máa débi kí ọmọ èmi náà lè dúró ń bẹ̀ láti lè máa mójútó bọ̀ tó náà bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mi so a lè máa ràn wọn lọ́wọ́. àánú á dìde fún yín. àmín Jésù. 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 kí ni ìmọ̀lára tẹ́ ẹ̀ ní nípa iṣẹ́ ìránṣẹ́ tó ló wá pè yín sí kí ni ìmọ̀lára tẹ́ ẹ̀ ní láti bẹ̀rẹ̀. mo ń wojú Ọlọ́run torí nígbà tí mo ti ṣe ordination tán mo wà lábẹ́ wòlíì kan tí mo ń ṣiṣẹ́ ni but ó wù mí láti jẹ́ pé kí n dá dúró. ṣé Ọlọ́run sọ fún yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà ohun tí Ọlọ́run bá mi sọ ni sà. pé kẹ́ ẹ dá dúró síbì kan. bẹ́ẹ̀ ni sà. ògo ni fún Kristi gbogbo ẹ̀ náà. gbogbo ẹ̀ náà nínú ìrànlọ́wọ́ náà ni gbogbo ẹ̀yin tẹ́ rí àánú gbà gbogbo ẹ̀yin tí ayé ò ní bà ìrìn àjò yín jẹ́ gbogbo ẹ̀yin tí ìrìn àjò yín ò ní farapa gbogbo ẹ̀yin tí ọ̀tá ò ní rí mú ẹ jẹ́ á dìde fún arákùnrin yìí àti ìyàwó ẹ̀ àti ọmọ láti ràn wọ́n lọ́wọ́ ìṣòro ayé ló sọ wọ́n di báyìí ohun tí wọ́n là kọjá nú ayé òun ló sọ wọ́n di báyìí mo gba Ọlọ́run gbọ́ pé tí àánú bá dìde fún wọn ẹkún wọn yóò di ẹ̀rín ìbànújẹ́ wọn yóò di ayọ̀ àwọn ó dẹ̀ rí àánú gbà ó yá ẹjẹ́ àwọn yẹn sáré jẹun èrò ti pọ̀ ńlẹ̀ o èrò ti pọ̀ ńlẹ̀ o ẹ sún mẹ́gbẹ̀ẹ́ báyìí ó yá ṣe kí la ní lónìí. semo we have semo
ó yá ta ló fẹ́ ṣẹlẹ̀ kejì wọn yá kéèyàn máa bọ̀ yá ta ló tún wà ń bẹ̀ yẹn ta ló tún wà ń bẹ̀ yẹn ó yá jọ ìwọ̀n bọ̀dá Olúwa kó yẹ oúnjẹ ìsinmi mọ́ Olúwa kó yẹ oúnjẹ ìsinmi mọ́ bí àwọn èèyàn ó ti jẹun lónìí kí ọkàn wọn balẹ̀ ebi ò ní pa wá a ó rí àánú gbà gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ́tì kílípù bí díẹ̀díẹ̀ ṣé ẹ̀dẹ̀ gbé kalẹ̀ sílẹ̀ yẹn sí àwọn kúrẹ́sì díẹ̀díẹ̀ dábọ̀ yẹn kúrò díẹ̀díẹ̀. So this is another section of free food tá a máa ń ṣe ní òní please kó má sí ariwo another section of free food tá a máa ń ṣe a ní sẹ̀mó ní bíbá ilé ní sẹ̀mó àti owó sẹ̀mó ewédú a ní ọ̀mọ́ a ní ìlànà bíbá to God be the glory orí ọ̀fẹ́ rẹ̀ àti àánú rẹ̀ tó ń ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run dẹ̀ ń lò ojú òní tì yín àmín Jésù gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò ẹ̀ ní máa ìlú àmín Jésù ẹ wò ó nígbà mo tún gbọ́ lọ́sàn yìí rice di 90,000 naira where is Nigeria going to Ọlọ́run ṣàánú fún wa o ṣàánú fún orílẹ̀-èdè yìí o má jẹ́ ká jìyà ìgbé o rán àánú rẹ̀ sọ̀kalẹ̀ o. ó já àwọn tó láìlera ni kọ́kọ́ máa gba oúnjẹ náà àwọn mọ̀mọ́ yẹn owó tá ní ìfọ́bìnrin lọ́sàn-án kọ́ ṣọ́ọ̀tì fún yín ni. drabestos ó yá mọ́mí pọ́ọ̀dà tálẹ̀ nìkẹta tó wà níbí báyìí èyí lọ́wọ́ ẹ tí rọ́ọ̀ṣì wájú ló kí lẹ́yìn ṣe ẹ̀yìn lẹ́yìn tó mẹ́jọ ẹ̀mọ́ mọ̀ nípò ẹ̀mọ́ àwọn tó wà níbí wọ́n ti lọ sí ìbàyí. ọ̀nkú ẹ̀sùn sẹ́yìn náà díẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀ má lọ́wọ́ síbẹ̀ ó yá ẹ má gbé ojú àwọn èèyàn sínú kínní ẹ focus lórí oúnjẹ ó yá gbé kínní free food yìí so we have free food every day as we can see stand up there we have free food every day free meal oúnjẹ kan pé lójúmọ́ ní ọ̀fẹ́ fún àwọn tó kù díẹ̀ káàtó fún we want to appreciate your support your wonderful support towards this free meal every day a ṣe lónìí ìbejì ni time ta fẹ́ ṣe free food náà la gbé bọ̀dá ìṣó bọ̀dá ìṣó wọn bí bá ń gbé bẹ̀ yẹn dáadáa. ẹgbẹ́ dáadáa káwọn kan máa wá báyìí káwọn kan máa sẹ̀mó la nílé ni we have sẹ̀mó today sẹ̀mó la nílé ni we have sẹ̀mó today we have sẹ̀mó today gbé oúnjẹ yẹn ká wá padà gbé ọ̀nkú yìí we have sẹ̀mó today a ní sẹ̀mó léni a ní sẹ̀mó léni. Tọ́mà tí ń bẹ̀ sọ. Ẹ bá ń pè professors wọ́n ní obìnrin yẹn 50,000 obìnrin yìí owó yẹn dà ẹ bá ń pè ó yá. So this family needs help. Family wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ̀yin tí Ọlọ́run máa lò fún bọ̀dá yìí àti ìyàwó wọn ẹ̀yin tí Ọlọ́run ti ṣetán láti lò fún wọn láti mú wọn kúrò nínú òṣì àti ìṣẹ́kẹ́ tó débí mo gbọ́ wọn lè máa ń tọrọ owó kẹ́kẹ́ tó débí ẹnìkan sọ wọ́n lè máa ń tọrọ owó. wọ́n máa ń wojú Ọlọ́run ní sà ìdí kí n máa pe àwọn èèyàn lóríṣiríṣi ẹ̀dá kan ẹ̀ ló sa ẹgbẹ́ fún mi ní báyìí fún mi báyìí wọ́n fẹ́ lò tí iye tó máa fún mi náà mo máa ń manage sà. wẹ́ èmi ní nǹkan tèmi á ṣe náà kẹ́ tó kù nbí bẹ̀sẹ̀ ẹ̀já wọn tí àwọn èèyàn ó ṣe ní alẹ́ yìí sí àárọ̀ ọ̀la a ó rí àánú gbà. àmín Jésù. Please help this brother pẹ̀lú ohun tó ń ṣe wọ́n yìí. ẹ ṣàánú wa o a nílò ìrànlọ́wọ́ sà aláàánú tó lè nu omijé mi nù ẹ ṣàánú wa o a nílò kí ìyá yìí má jẹ mí gbé o ìyá tó jẹ ọba tó jẹ ìyá kó má tún jẹ èmi náà gbé ẹ dákun ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ mo nílò olùrànlọ́wọ́ kan tó lè nu omijé mi nù olùrànlọ́wọ́ tí ó gbọ́ aṣọ yà lára mi ẹ dìde ìrànlọ́wọ́ fún mi o ẹ ṣàánú fún mi mo nílò àánú mo nílò ìrànlọ́wọ́ ní gbogbo ọ̀nà ẹ dìde àánú fún mi ẹ dìde ìrànlọ́wọ́ fún mi o ẹ má jẹ́ kí ìyá yìí jẹ mí gbé ẹ má jẹ́ káwọn ènìyàn ẹ má jẹ́ àwọn tó ṣe mí báyìí ẹ má jẹ́ kí wọ́n fi ìyá yìí jẹ mí gbé ẹ dìde ìrànlọ́wọ́ fún mi ẹ dìde àánú fún mi mo nílò olùrànlọ́wọ́ kan tó lè tún ayé mi ṣe olùrànlọ́wọ́ kan tó lè tún ayé mi ṣe olùrànwọ́ tí ó nà mí jẹ́ mi nù olùrànwọ́ tí ó gbaṣọ ìyà lára mi olùrànwọ́ kan tó lè tún ayé mi ṣe mo ń fẹ́ olùrànlọ́wọ́ ẹ dákun ẹ dìde fún mi ẹ ràn mí lọ́wọ́ ẹ gbé mi náà ga kí ẹ má jẹ mí gbé ẹ gbé mi ga káwọn mi ló lè rí mi kí mi wọ́n lè bì kí n lè ṣe fún ọgbọ́n àti oúnjẹ lórí mi kó má bàa gbé ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́. kẹ́ ẹ tó máa sọ̀rọ̀ lọ ẹnìkan tún ní kó fún ọ ní 50,000 Yes, ma'am. Yes, ma'am. Amen, 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 amen. Wọ́n lè gba ṣọ́ọ̀bù pọ̀ òkè mà.
Okay, ma. Ẹgbọ́n ṣe ní machine. Èló wọ́n ta machine báyìí. Is it one? It's short to the 150 about 40. Kò tí ì ju 150 lọ ma. Machine ránṣọ. Ma? Okay. Wọ́n ní kẹ́ wá ṣé Ìbàdàn lẹ fẹ́ sí àbí ibi tẹ́ wà lọ́hùn. Ibo lẹ fẹ́ sí, ibo lẹ fẹ́ sí. Ìjọba rán fani sí ibi tí a wà lọ́hùn sá. Tẹ́ bá rán fani sí ìlú wo ni ẹ? Tẹ́ bá rán fani sí Ṣakí, tẹ́ bá sì rán fani sí ibi. Èwo lọkàn yín fẹ́? Kò síbi tá a wà bá yín sọ̀rọ̀ báyìí. Kò síbi tá a dúró sí tá a dúró sí. Níbo ni ọkàn yín fẹ́? Nílùú Ṣakí. Ẹ jẹ́ mọ́ pa ṣọ́ọ̀bù Ṣakí. Màá sọ fún àwọn tó ń bá wa sá. Yóò tèlò ṣọ́ọ̀bù àtèlò ń bẹ̀. Wọ́n bọ̀ lórí ẹfẹ́ báyìí. Kó má ṣe sọ fún àwọn tó ń bá wa ní sá. Ok. Mọ́mí wọn láwọn tí mo tó máa jẹ́ ní Ṣakí. Ok ma. Yes ma. Yes ma. Ẹ ṣe máa ọ, ẹ ṣe máa ọ, ẹ ṣe máa ọ. Wọ́n láwọn máa sanwó ṣọ́ọ̀bù fún wọn. Wọ́n dẹ̀ láwọn máa ra machine fún ìyàwó wọn. Gbogbo àdáwọ̀ ni ẹ máa yọ sí eré o. Ma? Bẹ́ẹ̀ ni ma. Ok ma, ok ma, ok ma. Ó yẹ dúpẹ́ lọ́wọ́ Ẹ ṣe gan ma, gbogbo àdáwọ̀ ni ẹ máa yọ sí eré o. Gbogbo ohun tẹ́ fẹ́ Ọlọ́run ṣe fún yín o. Gbogbo ohun tí ń kọ́ nǹkan fẹ́ fẹ́ lórúkọ Jésù Ọlọ́run fi lé yín lọ́wọ́ o. Ẹ ṣe gan ma o. Ó yọ fẹ́tẹ́ máa rí àǹtó tayọ gbà tí Ọlọ́run yọ̀ǹda fún yín o. Ma? Ẹ ṣe mọ́mí. Thank you ma. Yes ma. Yes, àmín, àmín, àmín ma. Àmín, àmín, àmín. Àmín ma. Àmín, 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 àmín. Àmín Jésù. Àmín ma. Thank you ma. Thank you ma. Yes ma. Ẹ ṣé mọ́mí. Thank you mọ́mí. Ẹ ra ma. So wọ́n láwọn máa ra machine fún yín. Ẹ ṣe gan ma. Wọ́n dẹ̀ láwọn máa. Ọlọ́run á dìde ìrànwọ́ fún yín o. Ẹ ṣe gan o. Wọ́n láwọn máa gba shop fún yín. Very good. Àmín, 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 àmín. Àmín. Thank you ma. Gbèsè. Ẹ dúpẹ́. Ẹ ṣe gan ma o. Ọlọ́run dìde ìrànwọ́ fún yín o. Ẹ ṣe gan ma o. Ọlọ́run lẹ́yìn lọ́wọ́ o. Gbogbo ohun tí Ọlọ́run ṣe fún yín o. Ẹ ṣe gan ma o. Ẹ ṣe gan ma yín. Ẹ dìde ìrànwọ́ fún mi o. Ẹ dìde ìrànwọ́ fún wa o. Ẹ dìde ìrànwọ́ fún wa o. Kí ayé má jẹ mí gbé o. Ẹ dìde ìrànwọ́ fún wa o. Ẹ ràn mí lọ́wọ́ o. Ẹ káwọn bí mi ò lè jèrè bí mo lè ṣe fún wọn o. Ẹ má jẹ́ kí ayé jẹ mí gbé o. Mo nílò aláàánú o. Ẹ̀yin aláàánú ẹ dìde fún mi o. Ẹ̀yin aláàánú ẹ dìde fún mi, ràn mí lọ́wọ́ o. Tẹ́ bá gbọ́dọ̀ kan tí bọ̀dá yìí ń sọ, ó ní kóun náà lè ṣe fáwọn òbí òun. Bẹ́ẹ̀ ni sà. N tó ṣàǹtẹnumọ́ ni pé bóyá ẹ mọ̀ bóyá àwọn òbí wọn ò ní retí. Bẹ́ẹ̀ ni. Kódà tó sọ pé lórí n tó ń ṣòun yìí làwọn òbí wọn ná gbogbo owó tó wà lọ́wọ́ wọn sí. Ó wá ń pèdè kan pé káwọn òbí òun náà lè jèrè òun, kóun náà lè ṣe fún wọn. Bẹ́ẹ̀ ni sà. Kóun náà lè ṣe fún wọn. Ẹnìkan ti send owó kan sílẹ̀. Let me pick it. Hello ma. God bless you ma. Yes ma. Ma? Wow! 150,000 naira. 150,000 naira. 150,000 sir. 150,000 naira. Àdáwọ̀ ni ẹ máa yọ sí eré o. 160,000 sir. 160,000. Ìsílẹ̀ o. Iṣẹ́ yóò ní bí iṣẹ́ o. Ẹ ṣe gan o. Ẹ ṣe gan dúpẹ́ o. Ẹ ṣe gan ma o. Ẹ ṣe gan ma o. Ọlọ́run ìlọjẹ́ ń gbé yóò di ìrọ̀rùn yóò jà fún yín o. Ẹ ní kí nìyẹn o. Very good. Inú dúdú gan ni màá fi dé London báyìí. Ẹ ṣe gan o. Inú torí inú mi ti dùn kọ́mọkùnrin ti ń rà àánú gbà. Tí n bá rìnrìn àjò lọ sí UK, tí rúbọ̀dá ìdẹ́wà ń bí tó jókòó láì ríran tó dẹ̀ ń wa ẹkún mu, kò sí ayọ̀ kankan fún mi. But I am happy he is receiving help. Pé òun náà tiẹ̀ kúrò nínú ìdí àìní kan yóò bọ̀ sínú òmìnira. 165,000 naira sir. Ẹ má bẹ̀rẹ̀ pẹ́ nìkan lówó ra máa ń ṣe fún wọn. Ó dẹ̀ máa tún sanwó ṣọ́ọ̀. Ẹ dúpẹ́ máa bẹ̀rẹ̀ lọ́wọ́. Ẹ ṣe gan owó bèrè fún àánú owó bẹ̀rẹ̀ aláàánú ẹ dìde fún mi o. Ẹ dìde fún mi, ẹ ràn mí lọ́wọ́ o. Ẹ ràn mí lọ́wọ́ o. Ẹ ràn mí lọ́wọ́ o. Ẹ ṣàánú fún mi o. Ẹ má jẹ́ kí ayé ó jẹ mí gbé o. Ẹ ràn mí lọ́wọ́, ẹ dìde ìrànwọ́ fún mi o. Ẹ dìde mi ò ní parí láyé. Tèmi ló lè ṣe fáwọn òbí mi láti jẹ o. Má bàa jìyà sán lórí mi. Ẹ dìde ìrànwọ́ fún mi o. Ẹ ràn mí lọ́wọ́ o. Mo nílò aláàánú o. Ẹ dìde fún mi o. Mo nílò aláàánú ẹ dìde fún mi o. Mo ń fẹ́ olùrànwọ́ kan tó lè tún ayé mi ṣe. Olùrànwọ́ kan tó lè tún ayé wa ṣe. Olùrànwọ́ tí ó lómi jẹ́ mi nù. Olùrànwọ́ tí ó gbaṣọ ìyà lára mi. Olùrànwọ́ kan tó lè tún ayé mi ṣe. Mo ń fẹ́ olùrànwọ́ kan tó lè tún ayé mi ṣe. Mo ń fẹ́ olùrànwọ́ kan. Hello. God bless you ma. Ẹ kalẹ́ ma. Wọ́n fún wọn ní 10,000. 175,000 naira sir. 175,000. 175,000. 175,000. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún yín o. Ẹ ṣe gan o. Olùrànlọ́wọ́ kan, owó aláàánú kan, ayé mi nílò rẹ̀. Bàbá tètè gbé wá kíá. Olùrànlọ́wọ́ kan, owó aláàánú kan, ayé mi nílò rẹ̀.
bàbá tètè gbé wá kíá. Ó lọ ṣàánú fún wa, ẹ má fi wá sílẹ̀ ṣàánú wa o, ẹ ràn wá lọ́wọ́ o, ẹ má jẹ́ kí ayọ̀ jẹ mí gbé ní gbogbo ọ̀nà, ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ṣàánú fún mi, ẹ má jẹ́ kí ayọ̀ jẹ mí gbé. Àwọn tó ṣe mí báyìí ọwọ́ agbára ni wọ́n fi gbá mi lójú láti bẹ̀rẹ̀ kọ̀dẹ̀ sí ẹnì kan àfi Ọlọ́run, kò sí ẹnì kan fáwọn obìnrin, kò sí ẹnì kan fún mi. Ọlọ́run náà Ọlọ́run tọ́jú láti bẹ̀rẹ̀ títí di òní, ẹ dìde ìrànwọ́ fún mi. Ọlọ́run tọ́jú títí di òní, ẹ dìde ìrànwọ́ fún wa o, ẹ dìde ìrànwọ́ fún wa o, ẹ dìde ìrànwọ́ fún wa o. Ọ̀dọ̀ ọ̀bí náà mo sì ń gbé, ẹ bẹ̀ ṣe fún wọn jẹ. Mo bá káwọn ọmọ kẹ́mi nìkan fún wa yóò sì lè tọ́jú àwọn. Ẹ ṣàánú fún mi o, ẹ ṣàánú fún mi, ẹ tọ́jú ọmọ, ẹ tọ́jú aya. Ìyà tó jẹ mí ìtúfẹ́ kó jẹ àwọn ọmọ mi, tó jẹ́ kí n máa sáré kiri. Ẹ dìde ìrànwọ́ fún mi náà o, ẹ ràn mí lọ́wọ́, ìyà tó jẹ mí má sì jẹ́ kó jẹ àwọn ọmọ mi. Torí àìlágbára wọn òbí mi nìyà ibi jẹ mí gbé, àìlówó lọ́wọ́ wọn nìyà ibi jẹ mí gbé. Ẹ dìde ìrànwọ́ fún mi. 195,000, sir. 195,000. Ẹ má jẹ́ kí ayọ̀ jẹ mí gbé. Ọjà àwọn bíbí náà mo sì ń gbé àárọ̀ tí a bá ti jírí mi báyìí nínú rẹ̀ dùn. Torí gbogbo ìgbìyànjú rẹ̀ ojú òríire kò sí ìrànwọ́ láti dìbò kan. Ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ṣàánú fún mi, àwọn bíbí náà ló ń bọ́ mi, ọ̀dọ́ náà mo ti ń jẹun, ọ̀dọ́ náà mo ń gbé àtìyàwó àtọmọ. Ẹ ṣàánú mi o, ẹ dìde ìrànwọ́ fún mi, ẹ dìde àánú fún mi o. Ẹ ràn mí lọ́wọ́, ẹ jẹ́ kí mi ní òní parẹ́ láyé. Ẹ ràn mí lọ́wọ́, ẹ jẹ́ kí mi ní parẹ́ láyé. Ẹ ṣàánú mi. How old are you now? How old are you now? 26 years old, sir. You are 26 years old. Yes, sir. But that is she young. She young. He's too young for this battle. Ó young fún adúrún tó ń là kọjá yìí. Ojú méjèèjì ò ríran mọ́. Ọkùnrin tójú ẹ̀gán ríran gan, ó ń lè kò tí ì bá. Ká máa sọ pé ẹni tí ò ríran. Àánú ó dìde fún Àmín Jésù. Wọ́n fi fún ẹ̀chì ní bí 5 minutes. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀. Ọlọ́run gbà àánú dìde. Àmín Jésù, ẹ̀yin yẹn dìde ìrànwọ́ fún mi o, ẹ dìde ìrànwọ́ fún mi o, ẹ má jẹ́ kí ayọ̀ jẹ mí gbé o, ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ràn mí lọ́wọ́, ẹ ṣàánú fún mi, ẹ ràn mí lọ́wọ́ o, ẹ dìde ìrànwọ́ fún mi náà, ẹ jẹ́ ká nú fún ọkùnrin, ẹ dìde ìrànwọ́ fún mi o, ẹ ṣàánú fún mi, kí n lè tọ́jú àwọn ọmọ, kí yàtọ̀ jẹ́ mọ́ bàjẹ́ àwọn ọmọ mi, ẹ ṣàánú fún mi, kí n lè tọ́jú àwọn òbí mi, kẹ́mi ló lè dé ènìyàn láyé, ẹ ṣàánú fún mi, kẹ́mi ló lè dé ayé rọrùn, ẹ ṣàánú fún mi o, ẹ dìde ìrànwọ́ fún wa, gbogbo bá ti ń ṣe Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o, gbogbo bá ti ń ṣe Ọlọ́run máa dìde ìrànwọ́ fún yín o, Ọlọ́run máa ṣàánú yín o, Ọlọ́run òkùnkùn lè yóò kúkú ṣe yín o, gbogbo tẹ́ ilé ẹ̀fẹ́ ni Ọlọ́run ṣe fún yín o, ẹ dìde ìrànwọ́ fún mi o, ẹ dìde ìrànwọ́ fún mi o, ìrànlọ́wọ́ kan, ọwọ́ aláàánú kan, ayé mi nílò rẹ̀, bàbá tètè gbé wá kíá, ìrànlọ́wọ́ kan, ọwọ́ aláàánú kan, ayé mi nílò rẹ̀, bàbá tètè gbé wá kíá, ó fọ́ mi ṣèrànlọ́wọ́ ẹja, ó kírun Bàṣírí orí, aláàánú tí ó Bàṣírí mi, bàbá tètè gbé wá kíá, ìrànlọ́wọ́ kan, ọwọ́ aláàánú kan, ayé mi nílò rẹ̀, bàbá tètè gbé wá kíá. Ẹ ṣàánú fún mi, ẹ ràn mí lọ́wọ́ o, mo nílò aláàánú kan tó lè tún ayé mi ṣe o, aláàánú kan tó lè rin ayé mi lọ́wọ́ o, aláàánú kan tó lè rin ayé mi lọ́wọ́, mo nílò rẹ o, ẹ ṣàánú fún mi o, ẹ má jẹ́ kí ayọ̀ jẹ mí gbé o, ẹ ṣàánú fún mi o, ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ràn mí lọ́wọ́, ẹ ṣàánú fún mi, ẹ má jẹ́ kí ayọ̀ jẹ mí gbé o. Àmín lórúkọ Jésù. Ẹnìkan ló ń fún 10,000 naira. 205,000. Ẹ ṣe gan o, mo bàdá ọdẹ máa yọrí sí rere o, ó lè fẹ́ jẹ́ ìgbà ìgbà sílọ́dún Ọlọ́run yóò ń darẹ̀ fún yín o, ẹ ṣe gan Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o, ẹ ní kíyà ìmọ̀dí ẹ ṣe gan o, ẹ ṣe gan adúpẹ́ o, ẹ ṣe gan o, ẹ dìde ìrànwọ́ fún wa, ẹ ràn wá lọ́wọ́ o. Ẹnìkan fún 20,000 bíbẹ̀. 225,000, sir. 225,000. 225,000, sir. Lórúkọ Jésù máa pọ̀ sí ni o, yóò máa pọ̀ sí Ọlọ́run máa bùkún o, gbogbo sẹ́tẹ́ nìkan tó ràn wá lọ́wọ́ ń ṣe Ọlọ́run máa tẹ̀ síwájú ni o, Ọlọ́run máa gbé yín kalẹ̀ mi ṣe yín, ẹ ní wọlé o, ẹ ṣe gan o, ẹ ṣe gan o, ẹ ṣe fẹ́ ṣàánú fún wa. Ẹ má jẹ́ kí ayọ̀ jẹ mí gbé, ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ràn mí lọ́wọ́, jẹ́ kí mi ní òde yẹn láyé. Kébí o lè máa ṣe fún kí lè máa kí lè tọ́jú bàbá ti jẹ́ mi, kí lè jẹ́ yẹn láyé kí ayọ̀ jẹ mí kọ́ bá jà wọ́n mi o, ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́ káwọn tó ṣe lè fi kó lè gbèrè tìjú, ẹ ràn mí lọ́wọ́ káwọn tó ṣe lè fi kó lè padà wá lọ kí n jẹ́ wá tọrọ jẹ, ẹ ṣàánú fún mi o. Hello ma. Yes ma'am. Yes ma'am. Yes ma'am. Ẹ ma. Yes ma'am. Mo. Okay. Oya. Ẹ ràn wá lọ́wọ́. Ẹ ṣàánú fún wa o, ẹ ràn wá lọ́wọ́, ẹ dìde ìrànwọ́ fún mi o, ẹ má fi mí sílẹ̀ o, ẹ dìde ìrànwọ́ fún mi.
mi o ẹ dìde ìrànlọ́wọ́ fún mi ẹ má jẹ́ kí ayọ̀ jẹ mí gbé o ẹ jẹ́ kí mi náà nípa lájẹ́ nípa lájẹ́ ẹ ṣe mí náà dání òkè kí n lè bọ́ àwọn tó ṣe mí báyìí ẹ ràn mí lọ́wọ́ o kí n lè tọ́jú àwọn òbí mi ẹ ràn mí lọ́wọ́ ẹ dìde ìrànlọ́wọ́ fún mi o ẹ má fi wá sílẹ̀ o bí bá ṣe ń ṣe Ọlọ́run máa tẹ̀yìn síwájú o Ọlọ́run máa gbé yín ga o mo nílò olùrànlọ́wọ́ kan tó lè tún ayé mi ṣe olùrànlọ́wọ́ kan tó lè bọ́ aṣọ yà lára mi kì í fi àwọn láyé ẹ ràn mí lọ́wọ́ o ẹ ṣàánú mi ẹ dìde ìrànlọ́wọ́ fún mi ẹ má jẹ́ ojú tì mí o ẹ má jẹ́ jìyà yìí gbé o ẹ má jẹ́ kó yóò borí mi torí mo ti nígbà kó mo ti borí rẹ̀ ẹ ràn mí lọ́wọ́ nípa àánú tó bá ṣe fún mi ẹ ràn mí lọ́wọ́ o ẹ má fi mí sílẹ̀ ẹ ràn mí lọ́wọ́ ẹ dìde ìrànlọ́wọ́ fún mi o ẹ ràn mí lọ́wọ́ o. ẹ dẹ̀ rí àánú. I believe God will help them. Kílẹ̀ tó ṣú kílẹ̀ tó mọ jẹ́ kí a mọ kí làwọn èèyàn fún wọn so far kí wọ́n rí àánú gbà kí ayé wọn kó tẹ̀síwájú. I really feel for him. Èmi náà ṣe nǹkan mi ní this close I will do something lágbára Ọlọ́run bẹ̀tì mo mọ̀ nípa agbára Ọlọ́run pé wọ́n á tiẹ̀ kọ́ rí àánú ńlá gbà náà then I will do something by God's grace. So láti bí ẹkún wọn ní jìyà. Ẹ wá gbọ́ sẹ́yìn pé ẹ ti ní ọmọ méjì ńlẹ̀ ẹ ti ní ọmọ méjì ẹ tẹ̀ jẹ́jẹ́ o you are still very young pẹ̀lú condition yìí ẹ kọ́ lọ mú mi sí yìí òní iṣẹ́ ló kàn báyìí ẹ mọ̀ tún sọ pé oyún kan ló tún kà bóyún Ọlọ́run ló ń tọmọ ṣá but èmi kan advice yín nípa tara pé ẹ tẹ̀ jẹ́jẹ́ báwọn ẹ kọ́kọ́ tiẹ̀ sí mẹ́dọ̀ káàánú ṣe kí ni káàánú dìde please pray for this family during your prayer ohun tó ń là kọjá ojú agbára wọn lọ ẹ̀yin tẹ̀sí fẹ́ support nọ́mbà tẹ́ ó pè sí 07054 900 751 07054 900 751 account number tẹ́ ó support wọn sí 01991 31544 01991 31544 GTB Gabriel Musun so you can support them through that account number but then ẹ kọ́ pé number wọn sìn so ẹ̀yin tẹ́ fẹ́ support wọn ẹ fi reference Samuel ẹ kọ Samuel sí UK we are coming this week Thursday, Friday, Nathan Smith, UK, get prepared. Nathan Smith, a máa pàdé live one-on-one. Àjọ fẹ́ bá Jesu pàdé nípa àánú rẹ̀. Kí ni àkórí program yẹn? Àánú rẹ̀. Gbogbo ẹsẹ̀ tó bá tẹnu program yẹn ni wọ́n máa rí àánú gbà. Kí ni àánú? Àánú ni tó ṣiṣẹ́ fún tó dé bá olójijì. Àánú ni tó wọ́ ọ̀tì ẹ̀ tó rí. So wùmí kì í ṣe nípa ipá kì í ṣe nípa agbára. Ẹnìkan gbọ́ mi ní ìrọ̀lẹ́ yìí, àánú máa fọ̀hún fún un. That is why you need to be there this week. Thursday, Friday. Don't miss it. UK, you are coming. Nathan Smith. Gbàyè níbi iṣẹ́. Make sure you are there. Make yourself available. Má jẹ́ orí ẹ̀rẹ́ jù. Ọjọ́ méjì yẹn náà ni. There will be 29 àti 1st of March. It is àwọn ọjọ́ yẹn jọjọ́ májẹ̀mú. 29 ọjọ́ tó parí oṣù yìí. March 1 ọjọ́ tó bẹ̀rẹ̀ oṣù yìí. Ọjọ́ tó parí àti ọjọ́ tó bẹ̀rẹ̀ oṣù. Èèyàn kì í fi ìbẹ̀rẹ̀ àti parí nǹkan ṣeré. So that is why ọjọ́ méjì yẹn jáde fi pàdé kájọ fi bá Kristi pàdé kájọ gbàdúrà nípa àánú rẹ̀. I am very sure you will receive mercy. And make sure àwa tí a jọ lọ sí Jordan àwọn yẹn ti register. Mọ́mí jẹ́ lọ sí Jordan ní June 5. Fún májẹ̀mú àdúrà májẹ̀mú 7 days la máa lò ní Jordan June 5 la dé ń lọ God bless you màá ní kó fi number one lẹ́sìn thank God for today's ó ti tán ni kí ló dé ẹ ti gbé kúlà ńlẹ̀ obìnrin náà ní fún lówó yẹn dà ẹ bá ń kó owó yẹn dà wọ́n ní wheelchair wíwọ́n ní wheelchair yín wà níbo ló wà níbo wheelchair yín wà omi ló wà wọ́n ní fún 50,000 àmín ẹnìkan tó rí yín ló ní kí n fún yín o àmín ó yá kàn bọ́dá nọ́mbà táwọn yẹn lè pè wọ́n gẹ́gẹ́ sí nọ́mbà kan lè máa pè é sí ó yá pè é 081 ṣó máa lọ bẹ́ẹ̀ ni sà ó yá 081 03 06 78 63 pè lẹ́ẹ̀kan sí 081 03 06 78 63 once again 081 nọ́mbà tí ẹ̀gọ́gọ́ ló ń pè yàn 081 03 06 78 63 wọ́n ti rí kọjá 200,000 lẹ́nu sí and then nǹkan dẹ̀ promise wọn ní promise aunty ní machine worth 150,000 wọ́n dẹ̀ nà máa gba ṣọ́ọ̀bù fún wọn. Ọlọ́run dìde ọ̀rọ̀ fún yín. That means pé lẹ́nu sí they have seen close to 500,000 naira but my machine gba shop and all that so mo gba Ọlọ́run gbọ́ fún àánú fún ayé wọn I believe God UK àti dé tán o ẹ múra lẹ̀ àti máa wọ bẹ̀yẹn ní Wednesday Thursday Friday it will be on fire the Lord. ẹ ti rí i pé nǹkan tí ó ṣẹlẹ̀ nínú fídíò tí ẹ wò yìí ó jẹ́ nǹkan tí ó báyàn nínú jẹ́ púpọ̀ because tí ò bá sí ìdájọ́ òdodo mọ́ ní orílẹ̀-èdè àwọn èèyàn tí wọ́n máa fara gbá ń bẹ̀ á pọ̀ ẹ wo irú nǹkan tí ó ṣẹlẹ̀ sí màá yìí Ọlọ́run nìkan ló lè ràn lọ́wọ́ ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí òun àwọn pẹ́rẹ́ǹtì òun wọ́n ta property ẹ rí i pé ó ṣáà ń pariwo pé kẹ́ ràn lọ́wọ́ kóun lè sanjọ́ fáwọn òbí òun
kóun náà lè dẹni tó máa tọ́jú wọn. So ìṣẹ̀lẹ̀ yìí ó really touch èèyàn gan. Ẹ̀yin tẹ́ bá wò, tẹ́ bá ní ìrànlọ́wọ́ tẹ́ ẹ lè ṣe, ẹ rí i pé wọ́n ti pe nọ́mbà wọn, wọ́n dẹ̀ ti pe account number tẹ́ máa send owó sí tí ẹ bá fẹ́ ràn wọ́n lọ́wọ́. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel yẹn, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, and then ẹ bá wa comment. We really love you. Thanks for watching.